Ah, ó mà ṣe o, ìkúnlẹ̀ abiyamọ o. Actor Kúnlé Afod òun la rí èyí tí wọ́n ṣe àbẹ̀wò sí màmá àǹtí Hajara lẹ́yìn ìgbà tí wọ́n dolóògbé ní bí ọjọ́ bíi mélòó kan báyìí. Lẹ́yìn ìgbà tí àǹtí Hajara tí wọ́n ti kú, ó ní màmá yìí tí wọ́n ti wà nínú ìrònú. Kódà bá a ṣe gbọ́, wọ́n ní màmá yìí wọ́n ti ní ẹ̀jẹ̀ ríru lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ìdí nìyí tí actor Kúnlé Afod èyí tí wọ́n fi ṣe àbẹ̀wò fún wọn láti lọ wo àlàáfíà wọn. Gẹ́gẹ́ bí ẹ ṣe rí fídíò yìí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí, màmá àǹtí Hajara òun lè rí pẹ̀lú Kúnlé Afod. Wọ́n sì sọ ọ̀rọ̀ tó pọ̀ nínú fídíò yìí, kódà wọ́n jẹ́ ká mọ bí àǹtí Hajara bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ọmọ sí ó wù wọ́n, kó jẹ́ wípé àǹtí Hajara òun náà bímọ títí ẹ̀, ṣùgbọ́n ó gbìyànjú ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé gbogbo ìgbìyànjú rẹ̀ pàbó ló já sí. Bẹ́ẹ̀ sì ni màmá yìí jẹ́ ká mọ̀ wípé kódà ó nígbà kan tí Hajara èyí tí wọ́n béèrè pé ṣé òun tiẹ̀ lè lóyún, màmá yìí láwọn dáhùn wípé ó lè lóyún mọ̀nà káì, ṣe bóbìnrin ni ọ́. Màmá yìí sọ̀rọ̀ tó pọ̀ nínú fídíò yìí, wọ́n láwọn gbìyànjú, àwọn sa agbára táwọn lè sà, ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ó padà já síbi tí ó já sí yìí. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ èyí tí màmá àǹtí Hajara sọ nínú fídíò yìí, ó mà ṣe o. To console her, because her own condition too is not all that good, because she's down with stroke. May God in his infinity mercy lay his healing hand on her. Mama Hajara, hear from her. Ẹ sọ̀rọ̀.
ní títí mo ti tèmi bẹ́ẹ̀ ẹ̀kọ́ wà títí yẹn wọ́n tó ní àṣìlẹ́jọ́ ojú ọ̀yẹ́ ti pé ọjọ́ rẹ̀ àjà ẹ̀kọ́ wọ́n ní ọ̀rẹ́ mi ọmọ yín lóyún mo ní àǹtí àjà oníkè wọ́n ní ó lè ní first daughter mi àṣìgbè ní general hospital ní ti travel àti sí àṣìgbè lọ sí hospital àtàgbèjọ hospital tí wọ́n ṣe tẹ̀sí ó yà sáà wọ́n lóyún apartment wà ní ọmọ ọkùnrin ó yà owó ta àná ń jẹ́ ọmọ ọmọ mi lówó lọ́wọ́ mo ní kò sí lọ́wọ́ mi ní 10,000 plus lájà á lọ kó jáde ní àbúrò kékeré ta ilé tá àkọ́kọ́ ń lọ kó rẹ̀ jáde ó wà lọ́wọ́ tó mo ní àjà olówó tó tó yẹ ó ló wà lọ́wọ́ mo ní àfi náà láti dá fi ṣe kó ṣe ń bẹ̀ ta wálé ó dẹ̀ pé mo yàn náà mo gbé káàkiri tuntun mo gbàdúrà mo ṣe gbogbo ní alágbó ṣọ́ọ̀ṣì gbogbo hospital tó fi bímọ yẹn àti bímọ. Adesipako kọmíṣọ Adesipako lásìkò tó ajé fún bàbá òun gbogbo rẹ̀ olè bí ọgbọgbọ àti ìṣẹ̀ṣẹ̀ fún àwọn ọ̀kẹ́ ẹ̀ síbẹ̀ ló máa sọ ló wá sí ìpàdé ọwọ́ wò mí wọn àti ọdún gbogbo ẹni jókòó sí ó làgbà tó ti kú mi ìdí ilé bọ́ta wọn bọ́ta láti ẹ̀ fún wọn wò bí ẹ̀yìn ní bọ́ tí máa gbọ́ gbọ́ kó sí. ó gbọ́dọ̀ ṣe wà lọ́tọ́ wà láyé láti lù mọ́ ara ẹ̀fọ́ ara ewédú fúnre àgbàdo lọ sí Èkó kí ló tà mọ́tà kan náà wọn ara aṣọ wọn àti bàtà wọn kiri ni wọn máa kiri wọn mọ̀ mí níbi ìjọba àgbàgbà àwọn èèyàn dáadáa ni wọ́n pè mí aláṣọ di oníbàtà dé wọn àti kiri bàbá múdì bá ń sọ pé mọ́mì ìyá tó lè máa ṣe wàhálà wọn lẹ́ẹ̀pọ̀ jù wọn ní àwọn ọmọ tó wà ní sùn ní sẹ́wọ̀n ní tó bá wọn ti ilé òṣìṣẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn náà fẹ́ kàwé ilé òkú nínú àwọn tí mo bí nígbà yìí tí mi jáde àwọn ilé ìnáwó ní kọ́ kàwé gbà àwọn náà láwọn kà òbí nìkan ní bí àti bọ́ọ̀tù wọn láwọn kà ẹ̀gbọ́n wà náà tó ẹ̀gbọ́n wọn mo ní kó wà lọ sí ìgbà bẹ́ẹ̀ ni kó wà lọ ní sùkúlù lóògùn gbogbo mo ní ti mo ní èmi fẹ́ kà mo mọ̀ pé kí ilé ní ọ̀rọ̀ mi mo tí wọ́n lè fẹ́ kà máa tọ̀ àwọn tó ń sì ní wọ́n dẹ̀ ní wọ́n rìn àwọn àgbà bíi mo ní kò sí wàhálà ọlọ́wọ́n á ṣe ó yẹ kí n taṣọ òbí mi kí n taṣọ òbí dé mi nìkan àti mọ́tò wọ́n yẹ máa ṣe kan fún màá rán wọn ṣèṣe náà tó lè fún wọn sí lè fún wọn sí àwọn ilé tí wọ́n múra rẹ̀ sígbà yìí ilé yẹn ṣàbí mo ní kò ń bá mi ní ìtàgbọ́ ẹ̀ fọ́ọ̀dà mi tó káwọn ọmọ ọdún lè wọ́n lọ sọ ọ̀sùn fúrẹ́tì méjì wọn kò lọ́kọ́ ní ìyànà nípa ló ti gbà fọ́ọ̀lù àṣà lórí mọ́ra lẹ́yìn bàtà ní ọdún ẹ̀kọ́ ìjọ wọn sùn wọn gba fún nǹkan ṣe títí ṣáà ṣe títí àwọn ètò wọn sùn wọn ṣà ń lọ wọn lọ sí ọsùn ọ̀sẹ̀ tí àárín kan wọn á jà ó tẹ̀lé òun náà tẹ̀lé ní ìgbọ̀n gbogbo àwọn tẹ̀lé then àbọ̀ ètò òkú fún bàbá wọn wà ní gírísì kù bàbá ọkọ mi ọjọ́ wa nìyẹn gbé èmi àti sáàdì wọn la pẹ́ ẹ̀yìn náà pé wọ́n lò wọ̀ àbẹ̀rẹ̀ sí ní ṣe ìrìn àjò àwọn yẹn lọ ìtajà wọn sọ pé mọ́ mi ẹ má wọ̀rí àwọn sáré pọ̀ wọn á já wọn á gbà òun àtọ̀run náà ṣùgbọ́n lẹ́nu táwọn pèlè fún ìṣiṣẹ́ àtẹ̀ṣe bí ìṣẹ́ náà lè ràn wọ́n wá ṣe kódà owó sún wọn gan wọ́n fẹ́ sọ nínú nípa tí wọ́n ní ojú tó ní mẹ́ta yìí ó ti sọ díẹ̀ lé èmi ò ti promise ẹ̀kọ́ máa fọ́ díẹ̀ lé nínú nǹkan tó ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ sí ìlàjì tó ẹ̀gbọ́n ohun tó kò fún ọgbọ́n bàtú wà ní gírísì ní ẹ̀sọ́ ìsanwó ọ̀dà 150,000 nínú owó yẹn wọ́n ti sọ pé àwọn ẹ ṣàṣìṣe òkú tí ọkọ̀ bá ṣe ní wọ́n ti ṣe bí ọkọ̀ yẹn òkú tó lọ́wọ́ ọlọ́run. All right, kò sí wàhálà ṣe rí mọ́mì ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n ká sunkún látẹ̀ní dọ̀là
kò dá Àjàrà padà kò dá Àjàrà padà èyí tó important ò ní pé bẹ́ẹ̀ ṣe máa wà òkè. Our story is so pathetic. Oye Ọlọ́run o. I told Ribo very we want to see Ajara's mom with her condition. She really needs support. She really needs help. But there's still chaos about if they have to move her to Abeokuta or not, or if she has to remain where she is. But some of the children says they don't take care of her very well here. But the Baba said that those that want to take her to Abeokuta will also not take care of her very well. We are in a crossroad now. We are in a crossroad. But we are in a dilemma. But we have done our best and hoping for the best.